Ohun tí a kàn fẹ́ ṣàlàyé òun náà ni àwọn orò fún Aláàfin Ọ̀yọ́ nígbà tí wọ́n bá ń jẹ ọba tuntun. Yorùbá ní ìdálù ń ṣèlú, eégún ní gbowó òde ibìkan, orò ní gba tibòmíì. Wọ́n sì ní ìlú kì í wà kó mọ́ láàtàn, ọba kì í kéré kó mọ́ nítẹ̀ẹ́. A fẹ́ sọ nípa àwọn orò Aláàfin Ọ̀yọ́. Aláàfin kì í ṣọba kékeré, àwọn onírárà máa kì í wọn ní ìpẹ̀kun ọba ni. Bó tilẹ̀ jẹ́ pé òṣèlú ó ti kó bá àṣà Nàìjíríà, àṣà Yorùbá nílẹ̀ Nàìjíríà. Àwọn ọ̀mọ̀wé, àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn agbẹjọ́rò tó ti lọ tí wọ́n ti dipò àṣẹ mú lórílẹ̀‐èdè yìí, wọ́n ti gbójò fáìná nítorí agbọn ibi tí wọ́n ti láya. Ṣùgbọ́n èyí kù sọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan láti dáàbò bo àwọn àṣà wa kó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn èwe tó ń bọ̀ lẹ́yìn. Kó mọ̀ di Yorùbá ní ilé mọlẹ̀ tá àbá mọ́mọ eke wọ̀ á máa parun. Àwọn ọmọ yìí onírúurú ìbéèrè ni ó máa wáyé pé aṣó sì rí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ náà sì ń ṣe bí wọ́n ti ṣe nù. Látijọ́, òṣùpá mẹ́ta ni wọ́n fi ṣorò f'Aláàfin tuntun nílùú Ọ̀yọ́, èyí tí a mọ̀ sí oṣù mẹ́ta. Látìgbà tí bàbá Ìyájí bá ti fawọ́ rẹ̀ òkè tí wọ́n ti kéde ọmọ oyè tuntun, èyí ló ti bẹ̀rẹ̀ orò. Ṣùgbọ́n a kàn mẹ́nu bà àwọn orò pépèpé bíi 11 kan tí ò farasin tó sì nítumọ̀ tí Aláàfin Ọ̀yọ́ gbọ́dọ̀ ṣe.